tọ́ Àgbàlá ti ṣojú gbogbo Christian wọ́n ti gbé Muideen ti gbé wọn jùlẹ̀ àfa ajígini àwọn náà ti ṣojú àwọn ẹlẹ́sìn Islam wọ́n ti gbé Muideen jùlẹ̀ so ẹ̀yin oníṣẹ̀ṣe ta lẹ fẹ́ràn wá ṣé kí lorúkọ ọ̀rẹ́ mi yìí Mokúfáyọ̀ ṣé Mokúfáyọ̀ ni àbí Bẹ́ni Adé àbí kí ni bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ lórin yìí tó ń kọ ìdámẹ́wàá ti tán pásítọ̀ owó pásítọ̀ ò pé ṣé òun lẹ́yìn oníṣẹ̀ṣe máa rán wá káwọn náà gbé Muideen kákúkú complete metamorphosis yẹn kákúkú complete yẹ torí nígbà tí àfa ajígini nígbà tí ọlọ́mọdé ẹ̀já pa àfa wòlíì kápẹ́ wòlíì láfa báyìí nígbà tí ajígini nígbà tí àfa ajígini gbé wọ́n sọ pé ó ti padà sẹ́sìn rẹ̀ wọ́n fẹ́ yí orí rẹ̀ po ní àwọn kírísítẹ́nì fẹ́ gbá ní so ti padà sẹ́sìn ẹ̀ báyìí àtúntì rí outcome ọ̀dọ̀ àfa ajígini o òun mo ṣe wá ní sáwọn oníṣẹ̀ṣe náà máa fún ní trial because Muideen is not just a person. Tẹ́ bá ṣì gbé tẹ́ ń sọ̀rọ̀ Muideen ní sọ pé lákẹ́ ó wá sọ you are wasting your time. You are wasting your time. Nínú àṣàrò mi mo rí pé Muideen ó ti di concept. Muideen has become an ideology. Muideen has become a theory. Ó ti di nǹkan tá à ń gbé yẹ̀ ó ti di subject matter. So we are supposed to sit down ká wo Muideenism. Àbọ̀rọ̀ mi ò yé yín Muideenism ká wo ìwọ fúnra ẹ tó ń gbọ́ mi o lè ní some elements or atoms of Muideenism in your life. Kódà àwọn tánà ṣe deliverance ministers tí wọ́n bá gbọ́wọ́ léyàn ó tó ká cast out àwọn elements of Muideenism kan nígbà tí wọ́n bá tún palẹ̀ àárẹ̀. So thank God ṣèbẹ́sì mẹ́ta lání méjì ti gbé yẹ̀wò wọ́n ti jùlẹ̀ so ó kù kan táwọn náà bá ní interest but I'm not going to wait for the third religion kó tó di pé mo ṣe analysis tí mo fẹ́ ṣe nípa Muideen. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Muideenism. Kò sẹ́ni tó mọ Muideen kò sí ẹni tó mọ rárá àjọ àwọn èèyàn ẹ̀ ní agbègbè ẹ̀ wòlíì Àgbàlá Gabriel ó pàdé ẹ̀ ní orí bridge gbogbo wa la rí fídíò yẹn náà nígbà tí Àgbàlá Gabriel rí àwọn wò ní wo pé ẹni yìí nǹkan ń ṣe bí ipò kíní kan sọnù lára ẹni náà gbogbo ẹni tó bá dẹ̀ rí náà fáìn àmọ̀ pé àwọn eyín kọ̀ọ̀kan níwájú ó ti sọnù ìyẹn wà obvious gbogbo èèyàn bá wá dàbí pé kéèyàn wò pé ẹni nílò ìrànlọ́wọ́ ibi tí wọn àti Àgbàlá tán ti contrast nìyẹn Àgbàlá rí immediately Àgbàlá zero problem ẹ̀ sí monetary owó pé owó ló sọnù lára ẹni yìí tó bá ro any other thing wọ́n gbé owó sókè ní nǹkan tó ní pé tó bá ti tún ayé ẹ̀ ṣe tó rówó he will be fine ìyẹn ní side ọ̀dọ̀ wọn ṣùgbọ́n Muideen owó kọ́ ló sọnù lára ẹ̀ kì í ṣowó because no matter the state of Muideen at that first meeting with Àgbàlá ibi tí a fi ń ronú ibi sáìdì ọpọlọ tá a fi ń wá owó kò sọnù kò ní problem lórí Muideen the capacity to get money it was not missing in Muideen at that very first meeting nítorí Muideen ṣòwò now Muideen ò value ìyàwó kò value home ó lóun kò sí nǹkan tó fẹ́ fi ìyàwó ṣe kò sí nǹkan tó fẹ́ fi ilé ṣe kò sí nǹkan tó fẹ́ fi tọ̀hún ṣe ṣùgbọ́n Muideen place owó sí ààyè tó lágbára so it was not money kì í ṣe àti rí owó ni problem ẹ̀ owó ò wá ni òun fúnra ẹ̀ mọ̀ orí ẹ̀ pé ó understand owó ó ń ta charger fine ó kó pálí 50 jọ 50 nínú pálí 40 nínú pálí yẹn empty 10 ló ní charger nínú ṣùgbọ́n ó mọ̀ pé òun ní ìdòwó so sáìdì ọpọlọ tó ní ìdìyàwó tí Muideen kò ṣiṣẹ́ mọ́ ti wà faulty ṣùgbọ́n sáìdì ọpọlọ tó ní ìdòwó yẹn ó pé síbẹ̀ that is number one thing tí mo fẹ́ káwò nípa Muideen. Number two kò sí nǹkan tó kan Muideen pẹ̀lú relationship he values ó máa ń wo ìbáṣepọ̀ tó bá rí relationship yẹn pé tá a bá rí oúnjẹ àní ó dùn adùn la fi measure oúnjẹ Muideen ó measure relationship pẹ̀lú owó ni torí nígbà tí wọn àti Àgbàlá ń sọ̀rọ̀ the next thing he said ó ní kò sí nǹkan tó ṣe wọn ó ní bẹ́ẹ̀ yìí gan ṣe wáyé ó ní mo lè tà yín so ẹ mọ̀ pé as far as Muideen is concerned the tape measure for life nǹkan tó fi ń díwọ̀n gbogbo nǹkan ní ayé is money ó lè má ní ilé tó ń sùn ó lè má ní anything ṣùgbọ́n ó ń wá owó ó ń tajà ńgbà tí ẹnìkan dẹ̀ wá tẹ́ni yẹn wò tàánú pé ẹni yìí ó ní ìdìrànlọ́wọ́ ó ń sọ fẹ́ni yẹn pé kò wo ààyè ẹni yẹn kò wo ipò ẹni yẹn kò wo bí tẹ́ni yẹn lè gbé òun dé ó ní bẹ́ni yẹn ṣe wà lódindi òun lè tà á tó bá ti lè tà á kó gbowó kò sí nǹkan tó fẹ́ fi Àgbàlá ṣe at that point and not just Àgbàlá any other person and that is what he has exhibited all along his life
That is what he has exhibited. And the same way, how many people ló jẹ́ pé wọ́n sọ relationship nù. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Torí owó, Yorùbá ní owó fún ni ò tó èèyàn. That's not Muideenism. Muideenism, owó fún ni ó ju èèyàn lọ. Give me money, you can be going. Àwọn ṣe rèétí owó ju èèyàn lọ. Ó ní òun ata bí Àgbàlá ṣe tó yẹn pẹ̀lú ṣe mọ̀ pé bí Àgbàlá ṣe dúró yẹn kì í ṣe òun nìkan, gbogbo ọmọ ìjọ ó wà embodied nínú ẹ̀, gbogbo yàtọ̀ àti sọ ti spiritual status yẹ ọmọ ìjọ àwọn èèyàn tó mọ̀ ní Nàìjà lókè òkun ṣe mọ̀ pé gbogbo nǹkan tó make up Àgbàlá nìyẹn. Muideen ní òun á gbé òun á tà á, ó lóun lè gbé yín ta. So ẹ rí pé so many people, ọmọ ni o, ìyàwó ni o, ọkọ ni o, ọ̀rẹ́ ni o, they can exchange anybody for money. That is Muideenism. They can exchange anybody or anything for money. That is Muideenism. Let's continue. Then, when money stops coming, nothing else matters. Tówó bá ti tán, nothing else matters. So, ẹ rí pé lára àwọn ìyàwó lé táwọn náà ti bú Muideen, wọ́n á ṣe rí sìn pé àwọn gan ní element of Muideenism. Even some men, they can't long suffer. They can't bear with anything or anybody. Tówó bá ti yọ. Ẹlòmíì lè gbé ìlú mẹ́wàá láàrin ọdún méjì. Moving from a town to money business move by when money stops coming, irú wọn yẹn ò kí mọ̀ pé lẹ́yìn tí o bá sí owó tó o bá ṣe báyìí, there are things you see because opportunities kì í wá bí owó. They give no damn about opportunities. What they want is fiscal cash. So tí owó bá ti lè bóyá company kan náà wà tán bá ti wọ pé company nǹkan tó fẹ́ rí bẹ́ẹ̀ tówó bá ti stop láti máa wá, they are gone. Tí wọ́n bá gbé òwò kalẹ̀ tówó bá ti stop láti wá, kò sí pé bóyá trying time kan tó máa wá healed up tówó ṣe máa. So definitely, Mama Muideen sá fún, Baba ẹ̀ tún blame. We can now, sit down and conclude that it was because they had no more money to offer. And immediately they had no more money to offer, that spells the end of the relationship. That spells the end of the relationship. So when money stops coming, nothing else matters. That is Muideenism. And in Muideenism. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. It's one to rate money above integrity or other core values. There are core values in life. Ṣùgbọ́n Muideenism ó máa jẹ́ kó kí èèyàn ní bìkítà nípa core values pé táṣìírí bá tún kọ́, tán bá mú mi ń kọ́, tí n bá mú owó nǹkan báyà má bàjẹ́ kò kàn wọ́n. So they rate money above other core values. Integrity, owó nítumọ̀ sí ẹni tó bá ní element of Muideenism nínú. They see no connection between their growth. Muideen, he sees no connection between his growth and making money.
ẹ rí pé gbogbo ìtàn sọ sílẹ̀ yìí àwa lọ̀rọ̀ kálára àwa lọ̀rọ̀ dùn kò sí ètò kan immediately tí ó ti rí pé àgbàlá ti measure àgbàlá ti wá owó ló ka ẹni yé lára no let's get you trained up ó wò pé gbà tí ṣọ́ọ̀bù ti tán tẹ́lẹ̀ ti tán ẹni ẹ̀fún níyàwó kí ló fẹ́ fi ìyàwó ṣe kò fẹ́ because language the only language he understands is money. So and immediately that money stops coming from that end kò wọ́ pé ohun táwọn èèyàn ti rí pẹ̀lú ẹni tó wà lókè ohun táwọn èèyàn ti ń pè láti òkè òkun láti ilẹ̀ the next thing tó dẹ̀ ṣe ni pé he went down sí tẹ́tẹ́ ẹ wo tẹ́tẹ́ sí ibi tí ó ti wá ẹ wo bó ṣe sọ̀kalẹ̀ yẹn at this time don't come and tell me that spiritual matter ẹni tó bá mọ̀ mí fúnra yín ẹ mọ̀ pé spiritually èmi fúnra mi ò gbẹ́yìn but please let us treat this as a theory. Let's treat this as a theory. It's a mentality. It's a mindset. It's a mindset. Tó lè mú kọ́mọbìnrin wò pé kò sówó mọ́, kò sówó. Ṣebí ara lòun níyì. Ara wọn tó máa lè sanwó fún kinní náà. Muideen. They can do anything. They can stoop low to any level. Tí owó bá ti wá kò kàn wọ́n. They can kill to get money. That is Muideen. Value kí ni ó jẹ́ value? No. So growth wọn kò matter sí wọn. Ẹ rí pé kò sí growth ẹyọ kan báyìí tó mú kúrò lọ́dọ̀ àgbàlá bó ṣe ti ọ̀dọ̀ àgbàlá jáde báyìí ẹ rí pé the next thing ó tún bẹ̀rẹ̀ sí scout ni owó yìí ni o so that is Muideen. Let's continue. All that relationship means to him is what he can get. The interest of the other person does not count with them. That is the theory of Muideen. I matter. You do not matter. That is Muideen. So relationship tó bá ti wà. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu